وافقنا بجاه محمد بحق هذا منك في البسملية ويا ربي انصرنا بجاه محمد أباد عجوبة الزمان منين نما بحق هذا منك في البسملية ويا ربي انصرنا ونصرا عزيزا بجاه رسول الله موسى كذا عيسى بجاه رسول الله موسى كذا عيسى. نعم 612 صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أراكم ودبامي أبغى مفتي الديار لاواي حياكم الله. الله kí lè rí ìkàlẹ̀ dáadáa ojú ò dùn mí o ara sínú àwọn ní 5 minutes náà ló fà o. حياكم الله. mo kí anabi Muhammad sallallahu alayhi wa sallam. baba Sheikh Tijani ọlọ́ba ní ìṣàlékún ìyọ́nú rẹ̀ fún wa. àmín. Mawlana Sheikh Ibrahim Inyass radiyallahu ta'ala anhu. àlékún ìyọ́nú kó máa bá Sidi Ali Sisi radiyallahu ta'ala anhu. kó bá Mawlana Sheikh Abubakar Siddiq al-Miskinu billah. radiyallahu ta'ala anhu. kó bá bá mi àgbà oníyanjú. radiyallahu ta'ala anhu. Mawlana Sheikh Abdulrazak Abdulwahab. radiyallahu ta'ala anhu. gbogbo àwọn tí wọ́n jọ wọ́n bẹ́ẹ̀ bá ní ìṣàlékún kẹrẹ fún wa. amina. bisimilahi kul uwallah. bisimilahi rahmani rahim. ṣé máa kí n yóò sọ̀rọ̀ sókè dára ni. Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. èyí tí mo mú wá yìí ohun rẹ̀ ò já kí tẹ́lẹ̀ náà ẹ fẹ́ tu láṣìírí nù. máìkì ni máa ń bo àṣírí àfa mi àmọ́ àfa mi ni máa ń bo àṣírí máìkì. wọ́n bá fún wa nírú máìkì nísìnyí bí ó sọ̀rọ̀ sókè dáadáa ohun tẹ̀mí fún rẹ̀ yóò gbé ẹ rò pé bẹ́ẹ̀sì wà ń bẹ̀ ni. ayakumullah. ọ ẹ dákun ẹ bá mi ṣàánú àwọn ọmọ àìtí ìjẹun rẹ̀ ní sọ fún mi o bí bàbá òdi ẹlẹ́ǹkarùn rẹ̀ lónìí àwọn lálàáfíà bíi tiyín o òun ni bàbá wa yín sọ nísìnyí ẹ wò dààmú tẹ̀ ń ṣe lórí mílà àwọn ẹni ọlọ́run tẹ wá yẹn bí kathratil adhkar wa nawafil tẹ́lẹ̀ ń ṣe òun nígbà tẹ́ sọ fún bàbá wọn pé yóò padà máa dínkù ní wákàtí díẹ̀díẹ̀ wọn ò parọ́ ẹ wo ìyẹn ńlá nìyẹn tóbi gan o àmọ́ ẹ wá wo bí a wọ àwọn sípò Mawlana Mufti Diyar. adamallahu hayatahu. àwọn mòrídìí iṣẹ́ ò ti lọ lé ní. adamallahu hayatahu. ẹ má jà máa nífẹ̀ẹ́ yín lásán o bàbá ò wo fídíò yìí o máa fi hàn wọ́n o. Mawlana Sheikh Suleiman al-Mufti al-Aam wa Mufti al-Kabir. adamallahu hayatahu. n tẹ́ fi mọ̀ pé bàbá yẹn wo ẹ jẹ́ kẹ́lómi náà pẹ́rẹ́ ní ohun tí bàbá ń jẹun bóyá yóò gbọ́ mọ́. kẹ́lómi náà pẹ́rẹ́ ní ohun tí bàbá ń jẹ́ ní. àwọn tá a fẹ́ jọ nù á sì jọ wọn. ayakum. lónìí wọn gbà bá tá a bá ti dà níyàn pé kí wọ́n tètè kúrò mẹ́. sọmọ pé ohun tí ò ní jẹ́ kí wọ́n náà dépò ní gbó fẹ́ káwọn kan náà kú o. ayakumullah. bàbá ò pé kẹ́nìkan kan kúrò mo sọ fẹ́ nìkan tí wọ́n bá ń ha ipò sẹ́ni tó kàn ló yẹ ká fún ni àbẹ́ni tí kò yẹn yẹ. sẹ́ni tó kàn ló yẹ ká fún ni abẹ́ni tí kò ní yẹ. ẹlòmíín bẹ òun ní kìláfà lé wọn tọ́ sí lóòótọ́ àmọ́ kò yẹn ò yẹ ó lè jẹ́ bíríkìlà ní àbí kọ́bílà tí ò kéwù bàbá ló sì ní mudi ló ní mọ́rkázù yìí kàkà tí ó fi wá ṣe lé kéwù ló fò àbúrò rẹ̀ lẹ́yìn tó ń lọ jámíà tó ké gbogbo ẹ̀ tó ké ní mọ́rkázù là máa ní ẹ̀fọ́ òun ṣe khalifa yóò kọ̀ máa bọ̀wọ̀ fẹ́ gbọ́n ni kì í ṣe gbogbo èèyàn níjókòó yẹ bó ti yẹ Mawlana Sheikh Tijani yìí. adamallahu hayatahu. ó kun ẹ̀yìn ó tún yẹ yín àwọn kan bẹ kè ó kọ́ kàn wọ́n ni kò yẹ wọ́n wọ́n wàá fẹ́ ni tó yẹ síbẹ̀. ẹ dákun gbogbo yìí náà mo fi ń kíkàlẹ̀ gbogbo ẹ̀ ń kúlọ̀ àfa bàbá tẹ wà ń tòsí ni o àtàwọn tí wọ́n sì ń bí Ọlọ́run má fi bàbá pa wá lẹ́kún báyìí. amina. tí kì í bá ṣe pa àti ráwọn tó tóbi ju bàbá lọ tọ́lọ́run tún pèsè ọ̀dọ̀ lójijì àbá má tọrọ ọrú àdúrà bẹ́ẹ̀ àmọ́ torí ìfẹ́ àti pé irú àwọn tí wọ́n ń jẹ́ kí gbà dùn Mawlana Sheikh Suleiman bẹ́ẹ̀ náà tó jẹ́ kí gíní wọn wí dáadáa wí ohun tí mo sọ. bàbá àgbà Mufti Diyar ọ̀n bẹ́ẹ̀ náà tó jẹ́ kí gíní wọn. ẹ bèrè pé gíní di nígbà bàbá òní wọ gíní kékèké àwọn òsì sínú àfa àti ó na gíní dèédé gíní tí bàbá ń wọ̀ lóde ó ṣe dèédé ohun tẹ́lómi fi parí 3 bedroom flat ti ń gbé. ayakumullah. àwọn ni wọ́n jẹ́ kọ́pọ̀lọpọ̀ àfa náà máa mọ̀ra mú tá a bá fẹ́ ṣàbòsí lókù bàbá ń bẹ nínú orísìn tá a fa mi náà fi lọ lé kéwú tá a bá fẹ́ ṣàbòsí ló kù
bàbá ń bẹ nu rísì táfà mi náà fi ń dáwọ́ jọ lọ ra mọ́tò ńlá bọ́lọ́hún ò tí ì kẹ́bí Mọ̀lánà Mufti Diyar kóhun náà lọ gbàjọ́ gbogbo eléyìí tí mo wí náà mo tún fi kí bàbá lẹ́ǹkan sẹ́mi wọ́n gùn fún wa. àmín. mo kí bàbá wa àgbà níkàlẹ̀ Mawlana Sheikh Abdulrafi Sibgatullah bàbá ewu mi dáadáa sa mo lọ lẹ̀ yẹn tán fún yín ni o ẹ mọ̀ di ẹ di sáàfù ẹ ní sa ẹ̀mí yóò gùn fún wa. àmín. ẹlòmíì náà retí irú rẹ̀ lórí toro ti wí láwà ní mo ní kí ló kàn mí ọwọ́ rẹ̀ ò sínú àwọn tó sọ wá dé yàn èyí sàlẹ́fọ̀ oníyangi ó ń ṣe Mọ̀lánà Sheikh Miskin tá a bá ta fún ọ òdì sáàfù ẹ̀ má béèrè gbogbo ìtàn fún bàbá yìí ní sí wọn béèrè ẹlòmíì ẹ̀ ṣe ra'isul jilisa agbádá tiẹ̀ wọ́n ju tó lóde lọ tí wọn bá dẹ̀ ti kórìíre mọ́ wọn máa gbégbá wájú rẹ̀ ni kò ní kàn ọ́ tíyẹn bá ń fa náà mi júwe mi wọn láta kírun ni mo wá ń bi wọn lédè pé ṣé mo sọ fún mi pé mi ṣe zikiri mọ́ ni ṣé wọ́n pè mí zikiri náà ti mi wá àbí mo sọ fún mi pé mo ti wá pé abalikalibu ayakumullah. ṣé Ibrahim azakiru ni tó fi tán ṣé wò sì tán àti títí tán fi dé ni o títí tàlẹ́ àfi dé àwọn ẹni ọlọ́run ò kí ń kú intikọ́l min makani ila makani ló máa ń ṣẹlẹ̀ sí wọn àwọn yẹn wá pé ọmọ máa fi wá pé a ṣe zikiri náà ti o ẹjọ́ mu wá. bí báwọn náà kọ́ a máa fi wá àṣìṣe zikiri fún wa ni o ẹ̀yin bá ń dọ́ Muhammad sallallahu alayhi wa sallam. bàbá àgbà Sheikh Zola mo kí ọlọ́run lára yín púpọ̀. a kí ọlọ́run lára yín. tá a bá ní ṣàbòsí lẹ́yìn 5-6 ló kàn o. lẹ́yìn 5-6 ló kàn. man tashabbaha bi qawmin fahuwa minhum. ẹlòmíín náà pera rẹ̀ ní mufti kìíní kan oníkìtìpá abì kan bá mi gan ò tiẹ̀ mọ́ èmi náà wá wo sùúrù ẹlòmíín nínú gbọ́n rojọ́ ti bàbá ojú rojọ́ ti bàbá láwa ní rojọ́ tí wọn kò tún wá neat. àmọ́ ẹ wú ẹyin èmi èé pọ́nyàn lé o béèyàn bá ti rí ni mo máa ń wí ni o ẹ̀yin ò sínú ẹni téèyàn máa ṣe máa ra àpọ́nlé bùn tó rà àti gbọ́ngbọ́n ká máa ṣòde lọ o bí ohun tí mo wí. àti gbọ́ngbọ́n ká máa ṣòde lọ. tí mo pa wá pé omi ìpè sẹ́ẹ̀tì ni wá bàbá àgbàdìgídùmá àwọn kan ń bẹ senior man ni wọ́n nínú team Pepe tó ń play fún Brazil ṣàmọ́ pé kò ní wá World Cup mi wọ́n tó máwọn tíìmù kan náà ní Brazil yẹn kò túmọ̀ pẹ́gbẹ́ ni wọ́n o. Portugal ni sà. honourable tó fi ń kórúkọ councillor àti chairman local government kò jẹ́ kí respect wà lọ́dọ̀ councillor mọ́. ayakumullah. àgbèsè mímì náà honourable kìíní kan honourable kìíní kan ó dẹ̀ ṣáájú mi dé bus stop pé kò ṣáájú mi rọ́kọ̀. ó ṣáájú mi dé bus stop kò ní kó ṣáájú mi rọ́kọ̀. afáwárá yìí ẹlòmíì máa pẹ́ dé bus stop ni o déédéé mọ́tò ni ó ṣe mùsíbò ti bẹ́ lómi tó dẹ̀ dé látàárọ̀ tí ò ní rọ́kọ̀ wọ̀. wàláyé yóò máa ya fọ́tò lé bus stop. yóò Zola mo nífẹ̀ẹ́ ọlọ́run lára yín gan kódà ẹ jọ mi lójú nígbà tí mo tún rí pé khalifa wa Sheikh Ismail Babantawa wọ́n pe wàhálà dùn Inyass mo ní náà Zola ó mà sínú àwọn àfa àràdàràdà ó mà sínú àfa àtẹ̀yìn olóde rẹ̀ tí yóò regret pé mo ṣe wá lọ mo wá bá bẹ́ẹ̀ bàtẹ́ wá dìde tẹ́ wá pàdé wa àmúlẹ̀ ti pass lọ́dọ̀ wa ẹ bá máa fún mi jókòó mọ́. pírọ́blẹ́mù tá a kan lóde nísìnyí torí pé Mawlid níbi tá a ti ń gba ìjáza rẹ̀ ká tó ṣe ni o torí programu níbi tá a ti ń gba ìjáza rẹ̀ ká tó ṣe ni o déédéé ìgbà tó de tiyín tún kún sí yàtọ̀ sí pé àwọn kan ti lọ àwọn kan dé yẹn déédéé ìgbà yẹn ni Mawlid àfàgbà míì náà tán sí o ẹ̀yin ò rí Mawlid tó parí láfta fọ́ọ̀rì tí kì í ṣe pé bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ tí àfa yẹn ò wúwo débẹ̀ ni o. ojú ẹ̀ láti lọ rí. mo wá pé mo wúwo nígbà tí mo ìwúwo ní body stature ṣé ibi mo wúwo sí ní sọ fún yín ni. ayakumullah. ṣé ẹ̀ṣẹ̀ wà nù kéèyàn sọ bóun ti jẹ́ ni. Mọ̀lánà Sheikh Murtada Ali Baba ẹ̀mí yóò gùn fún wa o. àmín. nígbà àwọn àdètè fi sí Ronaldo sínú tíìmù ń jó ní ti Portugal fi já ṣé kò complain. ayakumullah. kí ni túmọ̀ complain òun náà ń sọ lédè Portugal pé èmi náà wúwo ní o ṣe tètè fi mí sí. mo wúwo mo tóbi. gbẹ́rù dákẹ́ àfa yìí tí Mọ̀lánà Sheikh Suleiman bá tètè sọ fáyé pé àwọn wúwo. àdámọ́lá yàtọ̀. bá mi tó ní mọ́lẹ́ òun lára yányán tí kì í bá ṣe pé ṣé ò jẹ́ káyé mọ̀ pé èmi ò máa sínú àwọn tó kàn fún ànábì parọ́ èmi àtànábì má jọ ń ṣe sáà níní. tí wọ́n ròyìn ànábì fún wa pé báyìí lórí ọ̀pọ̀lọpọ̀ bá máa ti nu bóyá èmi gan ní sí àtẹ̀yìn gbogbo wa yìí bóyá àbá máa ta gálà náà ọjà ketu àbí nǹkan kan àmọ́ àwọn kan làárì tíjà fòfin wùyàn àmọ́ bẹ́ẹ̀ ti rí tí gbogbo àwọn ọ̀dọ́ mi ẹ̀rí àfàdàdà tuntun kìíní ìṣe pé mo jọ bàbá yanyan ó tún nojú bí bàbá ṣe máa nojú. ayakumullah. fatashabbahu in lam takunu. jíjọ eléyìí pọ̀ ohun tí ó wà bá yín ní mùsíbà tí mọ́lẹ̀ bí òfin ní sí pẹ̀lú yín mọ́ mò ń bọ̀ Ọlọ́run má fi kàn yín o. amina. wíwá tẹ́mi wá sóde yìí nísìn tá a bá ní parọ́ nínú àwọn tẹ́ upload fọ́tò wọn ni mo wà bàbá àgbọ̀ mọ́bílájí mo kí yín torí Ọlọ́run àfáwà dada gbogbo yẹn gbàlagbà mo kí bàbá àlefa mo kí yín èmi ò sínú àfáà tí ó lòdì tí wọ́n ní upload fọ́tò rẹ̀. àwọn òkè lẹ́ máa wà. àwọn tí wọ́n jẹ́ èèyàn wa mo kí ẹ̀yìn àfáà mi dáadáa má bínú o
bí tí ń sọ iná ẹlòmíràn lè máa wà níbi tí ò gba tèmi náà bẹ́ẹ̀ yẹn o èmi ò máìndì o èèyàn kì í lójú ogun kó má mú búlẹ̀tì inú ban o ó fẹ́ lọ kojú Boko Haram mo wá gbé Kùránì dání mo fẹ́ ṣe wáàsí fún wọn ni ìwọ kọ́ ló délé pé o. ayakumullah. ó taka síyàn oní yóò rí ṣóun sọ fẹ́ pé òun sùn ni. ó taka síyàn oní yóò rí ṣóun náà òun sùn ni. èmi tí mo ṣe wedding fún mukadam mẹ́ta ní January nìkan àṣekàn lánàá on the 21 àṣekàn ní January 12 àbí bẹ́ẹ̀ kọ́ ni àtúnṣe mi January 28 ẹnìkan á pọ̀ ọmọdé ni orí rẹ̀ yí. tọ́ ìwọ tíyàwó rẹ̀ ti gbà láàfà tó ń pè rẹ̀ láàfà. ayakumullah. Baba Zola ẹ ṣe mí o. amina. ẹ ṣọ̀pọ̀lọpọ̀ o. àmín. ẹ̀mí ó dẹ̀ gùn. àmín. Mọ̀lánà Sheikh Suleiman tí wọ́n jẹ́ pace setter fún gbogbo àwọn olóríire àfa ẹni pé mo yà á olórí bú mi ń bẹ láàfà náà o àfa lẹ́ pé kì í ṣàfà o. kì í ṣàfà àlùfáà ni. òun làbùkù fi ń kàn wá kankan tí ò jẹ́ kó kàn ń gbà mí o. gbogbo ẹni ó lọ gáréjì kan ló lọ wọ mọ́tò ẹlòmíì lọ pèrò sọ́kọ̀ kó padà lé ni o. Gíní àti agbádá àti irùngbọ̀n kò jẹ́ ká mọ̀ yàtọ̀ àfa àtàwọn ọmọlé kéwú mọ́. irú baba àlefa yìí nísìnyí baba àlefa kan ni wọ́n jókòó yìí ẹ wò jókòó o tó lẹ sọ baba ẹ wò jókòó bó ti tutù tó rọrùn ráìdù tó tún ṣèdè náà ráìdù tó nímọ̀lẹ̀ lára ni ráìdù míì ṣẹ́dá àwọn ráìdù tó bá ti ń gbé fìlà síwájú orí jù ẹ máa fúnra sí wọn o tí àforí ti lọ níbi fìlà tí dẹ̀ ń rọ àdá jẹ́lísà àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ ti mọ̀ pé léyìí innahu minal juhala opportunity máìkì ṣẹ́tì máìkì sọnù ti bá máìkì ó ju tó bá ṣe ìtọ́ni lọ o kẹ́lómi máa sọ̀rọ̀ lọ́la o èmi dẹ̀ sọ fáwọn kan ṣé rí ibẹ̀ tí ń bá lọ yẹn máa nìṣó ṣé ìwà àbúrò ní ṣe yín. àmín. kòrónà ló sọ ẹlòmíì dàfà. kòrónà ló sọ pọ̀lọpọ̀ ẹlòmíì dàfà. ẹ nínú mùsíbà tí kòrónà gbé wá nìyẹn ṣe mọ̀ pé àìrí bi lọ àìrí nǹkan ṣe yẹn dátà tó 200 300 àwọn MTN tẹ́ náà dẹ̀ tó fẹ́ lómi náà dátà ọ̀fẹ́. so ó jẹ́ ó rọrùn láti tan kínní ẹlòmíì gan ò ní fọ́lọ́wà yóò wá pé ìyàwó àtọmọ ẹ̀yin náà bòmí láṣìírí kódà pé àwọn èèyàn ní í ṣe wáàsí fún. ẹ ṣáà máa tẹ láìkì. gbogbo yẹn ló ti di mufasiru. ẹ máa ṣí ẹrẹ. níbi pé ká dá èèyàn méjì mẹ́ta jókòó síwájú wa àmọ́ àwa tí Ọlọ́run ní ká jogún yẹn ọ̀dọ́ náà ní kátígórì o ẹ jẹ́ àmọ́ mọ́tà ń ṣe o. ọ̀dọ́ náà ní kátígórì. ó kéé nísìnyí bàbá wa ẹ̀mí yóò gùn fún wa bàbá wa àgbà níkàlẹ̀ yìí lójú àwọn ọkọ̀ ọ̀dọ́ ni bàbá tó rà àti ìfẹ́ kí wọ́n kó láàrin wa báyìí ṣé sẹ́ẹ̀tì wà lèmi àti wọn báwọn. ayakumullah. ìyàtọ̀ wà ń bẹ ìjà àfàdé ti di pé bóyá ká máa gba fọ́ọ̀mù gbogbo ẹni tó bá ṣe mọ́lídì tẹ́mi báyìí fi lè jẹ gọ́fúnà àbí mo jẹ pírẹ́sìdì kankan gbogbo tèmi ó lè ju àwọn alìsùn náà yẹn lọ yín ṣeré o èyí ń bèrè níbo lọ ti kéwù ẹ mọ́ríkàzù kìnìún kan tó orúkọ rẹ̀ ò sound padà lè kéwù lọ mọ́ríkàzù là máa ní. ibẹ̀ wọn ní orúkọ rẹ̀ ó ti dùn létí wa àbí ó lọ Agége àbí ó lọ oníyanjú ibo ni wọ́n ti kéwù alọ́ndàrúkọ àfa kan tọ́nà rẹ̀ jìn tóun náà sínú àwọn táwọn fi tíra àwọn kẹ́kọ̀ọ́ àálì ẹ̀ jìnnà o torẹ́ lómi rówó ra gíní ni kò rówó ra tíra o àwọn ọmọge yìí náà dẹ́nu bá náà ti ń kan alábùkù àfa tí o bá ti lo iPhone 3 olójú àgbọn yẹn iPhone kílẹ̀ ń pè. iPhone 13 14. ó máa jọ pé mi náà ń lò. bàbá wà sí yanu. àwọn fún wèrè kan náà ti wá dóde máa ń ṣí báyìí tí máa ń dàbí kàdéyàn bá ṣí àbọ̀ báyìí. ẹnìkan ló sọ fún mi ó ní bàbá mo ní àjà kan ibi tí ń sọ̀kalẹ̀ sínú mo ní ṣòṣì àfa ni o ó lóun fẹ́ ra nǹkan kan ni mo á rò pé bí tíra bóyá bí ilẹ̀ mọ́sáàsì bí àwọn kan gidi. àbálòkè bá bàbá ẹ̀sà gbogbo àwọn àdúgbò àfa àdúgbò mi wọ́n ọ̀pẹ́rẹ́sì mi gan mo ní lọ́nà ó ní gbogbo wọn ni wọ́n ń lo àwọn iPhone ńláńláńlá àmọ́ òun tọ́nà sẹ́bẹ̀ ni òun náà ti wá ń dá àjọ kan ó kú díẹ̀ kó kàn òun báyìí òun fẹ́ gba àjọ yẹn ni àwọn bíi 300 làwọn ń dá mo wá wò pé kó tó san gbèsè wọ́n ti kú. ayakumullah. ìyẹn 300 nù àjọ bóyá náà bá 30 kíní kan lọ wà torí pé o fẹ́ lo fóònù káyé lè rí ẹ pé wọ́n náà dé yàn tẹ́ ẹ bá tó wọn à ní pè yín o. ṣé òzólà nínú tíìmù lẹ́wà ẹ gbìyànjú kí wọ́n má ṣe ilé ṣe kí wọ́n má bàa substitute yín o. ọ̀rọ̀ olólùfẹ́ sólólùfẹ́ lélẹ́yìí ẹ má gbàgbé pé ta bá ń play ball lọ́wọ́ àwọn kan bẹ a máa ń ṣe wọ́n léṣe a tún máa kí wọn pẹ̀lẹ́ ni o pẹ̀lẹ́ àwa la ṣe léṣe o a tún bẹ̀ sọ́rí ìṣeṣe tá a ṣe lomi orí tiẹ̀ náà lè gbé bóyá tẹ̀sùbá rẹ̀ pọ̀ ó lè má wùn dùn púpọ̀ wọn a bá fi kíní kan sí bíi pẹ́ẹ̀fù báyìí á dìde ẹ má gbàgbé pẹ́ lómi ń bẹ injúrì ní òjò play ball mọ́ o tẹ́ ẹ bá lajúlẹ̀ tàlùbọ́ kò sí o subahana rabbika. wabil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillah. Allahu akbar. ẹ̀yà tó sọ pé Allahu akbar. Allahu akbar. bàbá wa àgbà Maulana fadilatu Sheikh Muhammad Tawfiq waladu Inyassi alọ́mọdé ó dàrú fún yín láéláé. Àmín. albarka bàbá wa Maulana Sheikh Suleiman Faruk al-Miskinu billah. adamallahu hayatahu. ọlọmọsá jaari yín pẹ́. Àmín. alfa àgbà ọmọ Bọ́lájí adamallahu hayatahu. hayatahu. 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 。 . 。 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 . 。 。 。 . 。 。 。 。 。 . 。
alfa àgbà ọmọ Bọ́lájí Maulana. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآله آل الله. آمين يا الله. اللهم صل وسلم على ذرة الأولياء أحمد بن سلم محمد تجاني رضي الله تعالى عنه. وإلى روي مولانا غوث زمان كتب ربان مولانا الحاج إبراهيم إنياس رضي الله تعالى عنه. وكل الأولياء كافة الذين قيموا بالكيس على أياهم منهم والأموات. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حقا قدره ومقداره العظيم. آمين يا الله. آمين يا الله. آمين. àmín. إكالي أفاوى أكبر فضيلة الشيخ عبد القادر زولا أدام الله حياته. ìjókòó náà ti ń jọ bí